A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Aláàfin ìlú Ọ̀yọ́ Ọba Hakeem Òwùadé ti da ẹ̀sùn àhesọ wípé fàákájà wà láàrin rẹ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé àti Olúbàdàn ilẹ̀ Ìbàdàn Ọba Rashidi Ládọjà nù, bí ó ti ní bí ẹ̀sùn kankan bá tiẹ̀ jẹyọ àwọn á yanjú rẹ̀ nítùbíìnùbí. Aláàfin ní òun kò ní ohunkóhun tako ìjọba gómìnà jẹ́ ènìyàn dáadáa sí i, bí ohunkóhun bá ṣẹlẹ̀ òun á lọ bá a lóhùn kan èmi kan láti sọ̀rọ̀ lé e lórí. Nígbà tí ó ń fèsì lórí awuyewuye wípé wọn kò kófìrí rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ayẹyẹ tí ìjọba ìpínlẹ̀ ṣe àgbékalẹ̀, Aláàfin lọ èyí mọ́ àìlera bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé láti bí ọjọ́ mẹ́ta ni òun kò ti lè jáde nílé. Lórí ti Olúbàdàn, Aláàfin ní òun ní ìbáṣepọ̀ tó dán mọ́rán pẹ̀lú Olúbàdàn. Ó da ẹ̀bi ro àwọn gbékèyíde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àti bloggers tí ó ní wọ́n ń fi èyí ṣe ìkọlù sí ipò àti àpèrè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Òṣìṣẹ́ ológun kan tí wọ́n ti lé lẹ́nu iṣẹ́, Rótìmí Ọlámilékan tí gbogbo ènìyàn mọ̀ sí Soldier Boy, ti fojú di iléeṣẹ́ ológun kí ó yọ̀ǹda àkọọ́lẹ̀ owó sísan àwọn òṣìṣẹ́ payroll lẹ́yìn tí ó ṣe àfihàn bank transaction alert. Ó ní èyí ṣe àfihàn irúfẹ́ owó táṣẹ́rẹ́ tí àwọn ń gbà, tí wọ́n tún fi tipátipá mú wọn àti máa ra ohun ìdáàbòbò protective gear fún ara wọn. Ọlámilékan tí í ṣe Lance Corporal pẹ̀lú iléeṣẹ́ ológun ni ó ṣe ẹ̀sùn tuntun pẹ̀lú àfihàn fídíò lánàá lẹ́yìn wákàtí díẹ̀ tí iléeṣẹ́ ológun ṣe àpèjúwe ẹ̀sùn tí ó kọ́kọ́ ṣe ní irọ́ tí ó fẹ́ fi ṣe ará ìlú lọ́kàn. Lójú ẹsẹ̀ ni ó tètè ṣàlàyé ara rẹ̀, bí ó ti ní òun kò gbìyànjú àti ba iléeṣẹ́ ológun jẹ́ lójú ará ìlú, ṣùgbọ́n òun fẹ́ sọ òtítọ́ kí òun sì fi ẹ̀rí gbé lẹ́sẹ̀. Nínú fídíò yìí ni ó ti ṣe àfihàn bank transaction alert mẹ́ta tí ó ní ó jẹ́rìí sí iye owó tó ń gbà nígbà tí ó ṣì wà lẹ́nu iṣẹ́ ológun. Àkọ́kọ́ wáyé ní ọjọ́ kejì oṣù kejì ọdún 2026 tí ó tọ́ka láti iléeṣẹ́ ológun tí owó ọ̀hún sì jẹ́ N112,061.59. Ìkejì wáyé ní ọjọ́ kẹrin oṣù kejì ọdún 2026 pẹ̀lú N20,000 nígbà tí ìkẹta wáyé ní ọjọ́ kẹrin oṣù kọkànlá ọdún 2025 pẹ̀lú N45,000. Ó ṣe àfihàn àláàtì àkọ́kọ́ ní owó oṣù rẹ̀, ìkejì ní gambling allowance àti ìkẹta ní operational allowance tí wọ́n ń san fún àwọn ológun tí wọ́n bá taare lọ ìpínlẹ̀ bíi Maiduguri. Ó ní security allowance náà wà tí ó jẹ́ N6,000. Ó fi kún un wípé àwọn ológun tí wọ́n wà ní bárẹ́kè ni wọ́n rí díẹ̀ nínú owó wọ̀nyí gbà. Ọlámilékan fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn òṣìṣẹ́ ológun ni wọ́n fi owó ara wọn ra ohun èlò bíi helmet, fragmentation, jacket àti àwọn ohun ìdáàbòbò ẹ̀mí fúnra wọn. Ó wá rawọ́ ẹ̀bẹ̀ sí ọmọ Nàìjíríà tí ó bá ní mọ̀lẹ́bí láàrin iléeṣẹ́ ológun kí wọ́n fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀. Bákan náà ni ó fojú di iléeṣẹ́ ológun kí wọ́n ṣe àfihàn payroll àwọn òṣìṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ilé ìgbìmọ̀ àná David Mark, gómìnà àná fún ìpínlẹ̀ Ọ̀ṣun Rauf Arẹ́gbẹ́ṣọlá, gómìnà àná fún ìpínlẹ̀ Anambra Peter Obi àti gómìnà àná fún ìpínlẹ̀ Kano Rabiu Kwankwaso wà lára àwọn àgbààgbà olóṣèlú tí wọ́n darí ìfẹ̀hónúhàn lọ olú iléeṣẹ́ àjọ elétò ìdìbò INEC ní ìlú Àbújá. Bíbá ní àwọn èrò wọ̀nyí kún sí iléeṣẹ́ INEC lónìí Ọjọ́rú láì wo ti òjò tó ń rọ̀, fi béèrè fún àlàyé tó múnádóko bí ìpòrúru ọkàn ṣe ń kórajọ síwájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027. Ilé David Mark ní àwọn olùfẹ̀hónúhàn yìí kọ́kọ́ kórajọ sí níbi tí wọ́n ti ṣe ìsìn òwúrọ̀ láti fi sàmì ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọdún méjìdínlọ́gọ́rin 78 kí wọ́n tó tò lọ sí iléeṣẹ́ INEC. Ohun tí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC ni ó tètè yọrí sí nǹkan mìíràn bí ọ̀pọ̀ èrò láti oríṣiríṣi ẹgbẹ́ òṣèlú àti ẹgbẹ́ mìíràn ṣe darapọ̀ mọ́ wọn tí wọ́n fi sọ ọ́ di Broad Coalition Rally láti fi
gbè lẹ́yìn ìjọba àwaarawa àti láti béèrè bí ètò ìdìbò ṣe rí lórílẹ̀-èdè. Ọ̀kan nínú àwọn olùfẹ̀hónúhàn, Muyideen Bashiru, ní bí èrò ṣe tú yáyá síta ṣe àfihàn ìpòǹgbẹ káàkiri ẹgbẹ́ òṣèlú pẹ̀lú bí àwọn olùfẹ̀hónúhàn ṣe ń rin ìrìnàjò wá láti ọ̀nà jíjìn. Bashiru ní àwọn tí ń mórí lé ọ́fíìsì àjọ elétò ìdìbò kí wọ́n wo bí èrò ṣe pọ̀ tó lẹ́gbẹ̀rún. Lára àwọn tí wọ́n tún bá wọn kópa nínú ìfẹ̀hónúhàn láti rí sínétọ̀ àná tó ń ṣaṣojú ìwọ̀-oòrùn Kogi, Dino Melaye àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ìròyìn yàjóyàjó tó ń dé sétí ìgbọ́ jẹ́ kó di mímọ̀ wípé iléeṣẹ́ ìfọpo Dangote ti ṣe àdínkù owó jálá epo pẹ̀lú 75 naira tí ó fi bọ́ sí 1,200 naira jálá kan, gẹ́gẹ́ bí orísun ìròyìn kan láti iléeṣẹ́ ṣe fi tó akọ̀ròyìn létí lónìí Ọjọ́rú. Àdínkù yìí ń wáyé ní kété tí iléeṣẹ́ yìí ṣe àlékún owó epo sí 1,275 naira jálá kan, tí wọ́n lọ èyí mọ́ àìṣedéédé owó epo lágbàáyé tí ó mú kí owó epo lọ sókè. Èyí tí ó ṣẹ̀ṣẹ̀ wáyé yìí ni wọ́n lọ mọ́ àdínkù owó epo rọ̀bì lágbàáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ìlúmọ̀ọ́ká olórin Fuji Saheed Okunọlá, tí gbogbo ènìyàn mọ̀ sí Saheed Òṣùpá, ti sọ gbangba wípé lótìítọ́ lòun ń ṣoògùn ìbílẹ̀ láti mú kí ìgbé ayé rẹ̀ dára sí i. Nínú àṣeyọrí, Òṣùpá ṣe àfihàn yìí níbi ó ti ń ṣiṣẹ́ eré lọ́wọ́ lórí ìtàgé níbi ayẹyẹ ọdún 52 àgbà òṣèré Fatai Oòduà, tí gbogbo ènìyàn mọ̀ sí Lálùdé, tí ó wáyé ní 30 oṣù kẹta ọdún 2026. Nínú fọ́nrán tí ó ti fọ́nká sí orí ìlà ayélujára ni wọ́n ti rí bí olórin yìí ti ń gba àwọn ẹlẹgbẹ́ rẹ̀ nímọ̀ràn kí àwọn náà fẹsẹ̀ létò ìgbésí ayé wọn nítorí wọn kò ṣe dáadáa tó. Lẹ́yìn èyí ni ó ṣàlàyé ohun èlò bí ó ti ní èyí kò sọ wọ́n di olóògùn, ṣùgbọ́n láti mú ìgbésí ayé wọn dára sí i. Òṣùpá tẹ̀síwájú wípé àìpẹ́ yìí ni ẹnìkan gba òun nímọ̀ràn kí òun dẹ́kun àti máa ṣe oògùn tí òun kọ etí ìgbọ̀n. Ó ní òun kò lè sẹ́ wípé òun kì í ṣe olóògùn nítorí òun kò pànìyàn pẹ̀lú oògùn tàbí ṣiṣẹ́ ibi pẹ̀lú rẹ̀. Ohun kan ṣoṣo tí òun fẹ́ ni ìlọsíwájú. Ìdí nìyí tí ó fi jẹ́ wípé gbogbo ìgbà tí òun bá ti jí lòun ń júbà Ifá nítorí ó yẹ ní bíbọ. Òṣùpá ní bí òun kò bá ṣoògùn, kí ni òun ìbá ṣe? Ṣé fẹ́ńsìkì tàbí panadol ni ó máa mú òun ṣe àṣeyọrí? Kò dára kí ènìyàn tòṣì kí ó má rí ayé gidi gbé. Bí ènìyàn bá tiẹ̀ ní owó tabua ṣùgbọ́n kí ó gbé ìgbé ayé ìrọ̀rùn. Olórin Fuji yìí tẹ̀síwájú wípé ọ̀pọ̀ àwọn tó ń ṣe oògùn ni wọn kì í jẹ́ kí ó hàn síta gbangba lòun ti ń ṣe tòun. Gbogbo àwọn tí wọ́n sọ wípé Bíbélì àti Kùránì nìkan ni àwọn gbójúlé, irọ́ pátápátá ni. Ọ̀rọ̀ Òṣùpá yìí ti wá dá awuyewuye sílẹ̀, pàápàá jùlọ láàrin àwọn onímọ̀ ẹ̀sìn Islam tí wọ́n ti ń pọ́n olórin yìí lé. Bákan náà ni ọ̀pọ̀ dá ẹ̀sùn wípé gbogbo ènìyàn ló ń ṣoògùn nù. Onímọ̀ ẹ̀sìn Islam kan tí wọ́n mọ̀ sí Alaguzi lórí TikTok tí ó pe ara rẹ̀ ní Islamic speaker yọ ara rẹ̀ kúrò lára àwọn tó ń ṣoògùn, gẹ́gẹ́ bí olórin yìí ṣe sọ bí ó ti gbà á nímọ̀ràn kí ó fi ìwà yìí sílẹ̀ nítorí jùjú kọ́ ni ó gbé dé ipò tí ó wà. Ó ní Òṣùpá ò nílò àti máa ṣe ìgbélárugẹ Ifá nítorí ọ̀pọ̀ Mùsùlùmí ni ó wà tí wọ́n ní ìgbàgbọ́ nínú rẹ̀ tí wọ́n sì ń tẹ̀lé ipa rẹ̀. Ó bẹ̀ kí ó dákun padà sọ́dọ̀ Ọlọ́run nítorí Ọlọ́run ni ó fún un lówó àti òkìkí, kì í ṣe Ifá tàbí jùjú tó ń ṣe. Ó ní bí kò tilẹ̀ gbàdúrà tàbí ṣoògùn, Ọlọ́run ti kọ wípé yóò ṣoríire. Ẹlẹ́sìn Islam mìíràn lórí TikTok, Uwais Lukman, ní Òṣùpá kò fi ìgbà kankan ṣe ẹ̀sìn Mùsùlùmí pẹ̀lú ojú tí àwọn kan fi ń wò ó. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles yóò kojú ikọ̀ Zimbabwe níbi ìṣíde 2026 Unity Cup tí yóò wáyé ní ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 26 oṣù karùn-ún ọdún 2026 ní The Valley, home of Charlton Athletic. Ìdíje semi-final kejì Jamaica National Football Team yóò kojú India National Football Team ní ọjọ́ kejì ní pápá ìṣeré kan náà. Third place àti final match yóò wáyé ní The Valley ní ọjọ́ Àbámẹ́ta 30 oṣù karùn-ún ọdún 2026. Nàìjíríà yóò kópa gẹ́gẹ́ bí defending champions lẹ́yìn tí wọ́n jáwé olúborí pẹ̀lú àmì ayò 5-4 5-4 níbi penalty shootout pẹ̀lú Jamaica. Ìdíje yìí ti kọ́kọ́ parí pẹ̀lú ọ̀mì ayò 2-2 2-2. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.